إن الحمد لله نعمده ونشكره ونستعينه ونؤمن به ونتوكل عليه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه وتابعين وتابعي تابعين بإحسان إلى يوم الدين أما بعد. adúpẹ́ fún Ọlọ́run ọba àlékeọlá, ọba tí máa fi ẹ̀dá dára tó bá wùn, ọba tí kò sí tí ò lè ṣe, ọba tó yẹ pé n tó ń ṣe díẹ̀ la máa ń gbọ́yé, ètò pọ̀jù kò lè yé ènìyàn. Ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad àti gbogbo àwọn ìjọ rẹ̀, àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀, àwọn àlùfáà wa tọ́lọ́run bá lò lóníkẹ́ ní sábàbí olóore wa dáadáa wọn ọlọ́mọdé ò bàjẹ́. Bàbá àgbà lámúnigun ẹ̀mí gígùn àlàáfíà ara ọlọ́mọba ní fi jíìkì wọn. Bàbá mi àgbà Dandawi ẹ̀mí gígùn àlàáfíà ara ọlọ́mọba ní ṣe fún wọn. Laqad ja'akum al-ilafi. Mo kí ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sí orí ètò tèní, níbi tí a ti ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àti ẹ̀kọ́ Islam àti bá ṣe gbégbé sí ayé wa lọ́nà tí ó rọrùn. Lórí Saif TV láwà, orúkọ tèmi ò yípadà, Sheikh Abdulhamid Soríyanlá Adékọ́lá Àdúàǹgbà. Mo kí yín káàbọ̀ pẹ̀lú gbólóhùn àlàáfíà, kíkí ọlá kíkí ọlá. Assalamu alaikum wa rahmatullah wa barakatuh. Èyí tí mo mú wá fún wa lénìí náà ni ọ̀rọ̀ àwọn abàmì èèyàn àti àwọn àjẹ́. Ó nídìí kí a gbọ́ àgbọ́yé àwọn àjẹ́, àwọn abàmì ènìyàn náà bákan náà. Nínú fídíò kan mo ṣàlàyé fún wa nípa ọmọ kan tí wọ́n bí ní orílẹ̀-èdè Russia tí orúkọ rẹ̀ ń jẹ́ Boriska, tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ láti ọmọ oṣù 4 tó sì bẹ̀rẹ̀ sí ní ka nǹkan tí wọ́n bá kọ́lẹ̀ láti ọmọ ọdún kan gẹ́rẹ́gẹ́. Irú àwọn ọmọ wọn báyìí, àwọn abàmì èèyàn báyìí làwọn ilé ìbò ń pè ní indigo children. Indigo children, àwọn Lárúbáwá ń pè wọ́n ní al-awlad an-nailiya. Al-awlad an-nailiya ni wọ́n ń pè wọ́n, indigo children, àwọn abàmì ọmọ. Irú wọn náà wáyé nígbà tá Ànábì wà ní Madina. Wọ́n ń pe orúkọ ọmọ kan ní Sof bunu Soyad, abàmì ènìyàn lòun náà. Àti adébí pé àwọn sàhábà kan tilẹ̀ rò wípé àbóhun ni Dajjal, Masihu Dajjal tánàbí ń wí. A rí sàhábà tí ó ń búra tó pe wallahi pé òun ni Dajjal, gẹ́gẹ́ bí Sayyiduna Umar. Ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n rí pé ọmọ yìí kò ya abàmì lásán ni, kò ní ṣe rárá pẹ̀lú Dajjal. Torí pé òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti sọ́nà àdísì kan pé Dajjal tó bá wùn kó dé gbogbo ìlú tí ń bẹ láyé kò lè wọ Medina, kò sì lè dé Mẹ́kà. Ṣùgbọ́n lásán ó já mọ̀ pé Ibn Soyad kì í ṣe Dajjal, olùwàkọ̀ṣe lábàmì ni, indigo children la máa ń pe irú àwọn ọmọ bẹ́ẹ̀. Mo wá tún wá sọ fún wa nípa àwọn àgbàlagbà, àwọn tá à ń pè ní àwọn àgbà. Mo sì jẹ́ ká mọ̀ pé wọ́n ń bẹ náà nínú ìtàn Islam àti nígbà yá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìṣẹ̀lẹ̀ kan wà tí màá mú wá fún wa. Ẹni tó gba ọ̀rọ̀ yìí wá, bàbá rẹ̀ lọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí. Orúkọ sàhábà orúkọ ẹni tó gba àdísì yìí wá òun ni Muhammad bin Abi Humama. Ó wá ń sọ̀rọ̀ yìí, ó gbọ́ lẹ́nu bàbá tiẹ̀ tí ń ṣe tí ń ṣe Abu Humama. Abu Humama òun jẹ́ ọmọ fún Sal bin Hunayf. Sal bin Hunayf gangan níṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. Sal bin Hunayf òun ló sọ ọ̀rọ̀ yìí fún ọmọ rẹ̀ Abu Humama. Ó ní níjọ́ kan òun fẹ́ wẹ̀, òun wá bọ́ṣọ kalẹ̀ láti wẹ̀. Arákùnrin kan wá wà, wọ́n ń pè ní Amir bin Rabia. Bó ti rí òun níbi tóun ti fẹ́ wẹ̀, tóun ń bọ́ṣọ lọ́wọ́, kò yí bọ́ṣọ yẹn tán gan, ló bá ní èèyàn ló rẹwà tó báyìí. Òun ti ń rí èèyàn láyé, òun ò rí èèyàn tó rẹwà bíi tiẹ̀ yìí, kò wí ju bẹ́ẹ̀ lọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ arákùnrin tó fẹ́ wẹ̀ yìí tá a mọ̀ sí Sal bin Hunayf bó ti gbókìtì rèé ló bá ṣubú lulẹ̀ tó yọ àwọn síta tó ń pọ̀ kàkà bí ẹni tó fẹ́ kú, kò lè dìde rìn mọ́. Èyí ni àwọn sàhábà rí lọ́kọ̀ọ̀kan wọ́n bá wá. Bí wọ́n ti wá síbẹ̀ tí wọ́n rí tó ń ṣẹlẹ̀, wọ́n sáré wọ́n lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n ní òjíṣẹ́ ńlá, wọ́n gbà wá. Sal bin Hunayf ìmọ̀ ń pọ̀ káàkù
hadith táwọn wí yà bá nínú Muwatta Imam Malik ní báàbù kitab al-ayn. Sahal ibn Hunayf ó ti ya wọn síta bí ẹni tó fẹ́ kú. Ànábì ní ta lẹ bá tó wà lọ́dọ̀ rẹ̀ nígbà tí ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀. Wọ́n ní Amir ibn Rabi'a. Ànábì ní ẹ lọ lè pè wá fún mi. Pàtí wọ́n pé Amir dé òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ fún pé ìrẹ Amir tó bá rí nǹkan tó dáa nínú ẹ̀dá Ọlọ́run kì í ṣe pé wàá bà nǹkan náà jẹ́ níṣe ló bá gbé ògo fún Ọlọ́run tó ṣẹ̀dá nǹkan náà tó fi dáa. Allah barakti wàá kọ̀ sọ pé masha Allah la quwwata illa billah. Èyí ló yẹ kó wí. Ó yá lọ lè gbé Sahal tó ranjúmọ́ tó ṣubú lọ lè gbé kó tú sílẹ̀ kó ṣe ìwẹ̀ fún. Lẹ́yìn náà arákùnrin yìí ó bọ́ síbẹ̀ ó ṣe ìwẹ̀ fún ẹni tó ṣubú yìí, ara rẹ̀ bá yá. Eléyìí náà ń jẹ́ ká máa mọ̀ yí pé lótìtọ́ àti lódodo èèyàn ju èèyàn lọ, ojú sì ju ojú lọ. Àwọn tá a mọ̀ sí àwọn àjẹ́ yìí wọ́n tún yàtọ̀ sí àwọn tí ń fi agbára oògùn tó ń fi operate. Ṣé mọ̀ pé àwọn èèyàn kan wà wọ́n burú wọ́n fẹ́ gbẹ̀san. Lágbájá ṣèkà fún mi, wọ́n á mú orúkọ ẹ̀, bóyá wọ́n lọ ṣe àgádágodo ní, bóyá wọ́n lọ bẹ̀rẹ̀ sí ní pé olúgbòhùn àbí wọ́n gbé ìwò jáde an-nafasati fil uqad. Àwọn àjẹ́ tún yàtọ̀ sí àwọn sorcerer. Ìyàtọ̀ ń bẹ láàrin witchcraft and sorcery. Àwọn àjẹ́ agbára tí wọ́n wà mọ́ supernatural ju àwọn sorcerer tí ó yẹ pé agbára oògùn làwọn gbójúlé. Ní in tí àwọn àjẹ́ ní tí wọ́n fi yàtọ̀, mo fẹ́ sọ díẹ̀ fún wa ń bẹ̀. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé àwọn àjẹ́ àwásù tí wọ́n mẹ́fà ni. Ṣé ẹ mọ̀ pé gbogbo ẹ̀dá tọ́lọ́run bá dá gbogbo wa yìí àwásù márùn la máa ń ní tí àwọn Lárúbáwá ní àwásù al-khams. Àwọn olóyìnbó wá ní 5 senses. The tongue, which is for taste. The nose, which is for smell. The eye, which is for vision. The skin, which is for touch. Àti the ear, which is for hearing. Àwọn 5 senses tá a máa ń ní nìyẹn. As-sam'u wal-basar wash-shummu wal-anfu li-shummi wal-lisan li-ta'm wal-jild. So gbogbo àwọn márààrún ìtàwọn àjẹ́ mẹ́fà làwọn ní. Àwásù tí wọ́n mẹ́fà ni. The 6th sense ń bẹ fún wọn. Asatu kẹfà, ìgbọ́nmọ̀ mẹ́fà làwọn ní. Wọ́n ní kan táwa ẹ̀dá ènìyàn tó kù ò lè ní. Ìyẹn ló fi máa ń jẹ́ pé wọ́n lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níbi tí wọn ò sí. Tẹ́nìkan bá ń kú níbi kan lọ́wọ́lọ́wọ́ wọ́n lè mọ̀ níbi táwọn jókòó sí. Tẹ́nìkan bá ṣe máa kú wọ́n lè mọ̀. So nínú àwọn ẹ̀bùn wọ̀nyí yóò máa bẹ lára wọn. So asatu kẹfà ń bẹ fún wọn tá a mọ̀ sí the 6th sense wọ́n ní. Lára nǹkan tí wọ́n tún máa ń ní òun ni nǹkan kan tá à ń pè ní khatamu shaitani, the seal of Satan. Àmì kan máa ń wà tí Sátánì tó máa ń fi sí wọn lára. Ibi tí Sátánì ti dèyìn mọ́ wọn. Àwọn kan sọ pé ibi tó ti fi èékánná ya wọn lára ni. Àmì yẹn máa wà lára wọn. Ó lè wà níbi tó pamọ́. Gẹ́gẹ́ bí ìmí tẹlòmí èjìká rẹ̀ òsì. Ibẹ̀ ló máa wà. Tìmí inú wọn ó lè wà níbi ìkan lára àwọn ìka ọwọ́ rẹ̀. Tìmí inú wọn ó lè wà níbi ìdodo tàbí kó súnmọ́ bí ìdodo. Tìmí inú wọn ó lè wà níbi abẹ́ yẹn furọ̀. Tìmí inú wọn ó lè wà níbi abẹ́ ọrùn. So àwọn àmì yẹn a sọ pé gbogbo ẹni tá a bá bá àmì lára rẹ̀ ní ń bẹ lára àwọn àjẹ́ o. Ṣùgbọ́n kò sí bí yóò ṣe jẹ́ àjẹ́ tí kò ní ní the Satan seal, the seal of Satan tí kò ní ní lára. Al-khatamu ash-shaytani. Kò sí bí yóò ṣe lóhun jẹ́ àjẹ́ tá a ní bá khatamu yẹn lára rẹ̀, àmì Sátánì, the seal of Satan, al-khatamu ash-shaytani. Lára àwọn nǹkan tó tún máa ń ṣẹlẹ̀ ní wípé àwọn wọ̀nyí wọ́n máa ń ní meeting. Ẹ wò náà nísìn ẹlòmíà ní àáfà lòun, òun belong sí ìgbìmọ̀ àáfà, kò ní meeting kankan tí ń lọ pé ẹgbẹ́ àwọn aláàfà o àbí ẹjẹ́ lọ́dọ̀ àwọn àáfà wa o. Àwọn àjẹ́ máa ń lọ meeting. Kò sí bí yóò ṣe jẹ́ àjẹ́ làbúdà
yóò máa lọ lèka, a máa lọ sí lájínà, a máa lọ sí meeting wọn. Ó gbọ́dọ̀ belong sí meeting. Group táwọn ti ń ṣe táwọn sí coven, àjẹ́ kọ̀ọ̀kan máa ń belong sí coven, ìyẹn ẹgbẹ́ tiẹ̀. Inú ẹgbẹ́ kọ̀ọ̀kan wọ́n lè jẹ́ bí 11, ìmíì máa ń tó 13, àwọn míì 14, àwọn míì máa jù bẹ́ẹ̀ lọ. So ó lè jẹ́ pé bí abi street àárín street 3 sí 4 táwọn kan nìyẹn. So àwọn náà máa ń ní group by group. Ṣùgbọ́n tó bá di group by group yẹn, wọ́n á lọ́jọ́ ìpàdé tiwọn. Táwọn míì Àlàmísì òru, táwọn míì Saturday, so táwọn míì Wednesday. Wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá ní general meeting gangan tó yẹ pé gbogbogbò ló máa wá síbẹ̀. Lára àwọn nǹkan tó tún máa ń ṣẹlẹ̀ ni pé Sátánì kan ni ó jẹ́ olórí ní ìpàdé kọ̀ọ̀kan. Kò sí ìpàdé tí wọ́n bá ti fẹ́ pé àǹjọ̀nú tó jẹ́ Sátánì kan máa wà láàrin wọn, oníjọ́ máa Ádámà ajá àǹjọ̀nú. Òun ló máa jẹ́ president meeting yẹn, òun ló máa govern lórí meeting yẹn, òun ni Hamir. So wọ́n lè ṣe lẹ́yìn ẹ̀. Tó wá ti pé wọ́n ti péjọ, ó máa dé, yóò wọṣọ dúdú. So kódà àkọsílẹ̀ ó fi hàn wá bí Sátánì náà ṣe máa ń rí. Wọ́n ní ojú rẹ̀ ó máa dàbí ògún náà, bí ẹ̀ṣẹ́ náà lójú rẹ̀ ṣe máa pọ́n kẹ́kẹ́. Ọwọ́ rẹ̀ á dàbí ọwọ́ ẹyẹ, claw ló máa wà ńbẹ̀. Irun máa wà lára rẹ̀, yóò ní ìrù. Tó bá ti fẹ́ parí ìpàdé kí kálukú wọn tó kúrò ńbẹ̀, wọ́n gbọ́dọ̀ lá ìrù rẹ̀, tí wọ́n máa kíìsì ìrù rẹ̀, tí wọ́n máa fẹnu pọ́n ìrù rẹ̀ lá. So tí wọ́n bá lọ sí ìpàdé yìí, a fi òróró ìkunra, a fi pa ẹnìkọ̀ọ̀kan wọn lórí. Wọ́n máa ń pe rẹ́gísítà ńbẹ̀, yóò máa pe orúkọ wọn ní kọ̀ọ̀kan. Lágbájá yóò dáhùn, òun wà ń bí. Támẹ́dò yóò dáhùn, òun wà ń bí. Yóò ti máa pè wọ́n lọ́kọ̀ọ̀kan èjèèjì nìyẹn. Tó bá tásìkò tó yẹ kó fi òróró ìkunra kùn wọ́n lórí, wọ́n á máa gbé orí wọn wá, yóò máa kùn sí wọn lórí. Tí wọ́n máa fẹ́ lọ sí ìpàdé, ó ní gbólóhùn tí wọ́n máa wí. Ọ̀nà méjì ni wọ́n máa ń bá lọ sí ìpàdé. Ìkan wà tó yẹ pé bil jazed, wọ́n á lọ pẹ̀lú bọ́dì, taṣọ. So gbogbo ẹni tó wà ń sàkánì wọn gbà yẹn, wọ́n á kùn lóorun débi pé kò ní jí tí wọ́n fi lọ tí wọ́n fi dé. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa ń gbà lọ pàdé, òun náà ni pé biruhi la bil jazed, wọ́n á drop bọ́dì wọn, ṣùgbọ́n wọ́n á lọ pẹ̀lú ẹ̀mí. Tí wọ́n bá dẹ̀ ń lọ pẹ̀lú ẹ̀mí, wọ́n máa ń gun nǹkan. Kìí ṣe pé wọ́n lè di ẹ̀dá mìíràn, àwọn náà lè paradà kan di nǹkan. Ṣùgbọ́n èyí tó pọ̀jù ni pé wọ́n á gun nǹkan gùn. Nǹkan gùn wọn tí wọ́n gùn yìí oríṣiríṣi ni. Àwọn míì wà ìgbálẹ̀ lásán, tá a mọ̀ sí ọ̀wọ̀ ìgbálẹ̀, wọn ni wọ́n gùn. Bí ìgbálẹ̀ ṣe fúyẹ́ tóun, yóò gbé wọn rìn. Àwọn míì ń bẹ nínú wọn, ẹranko ni wọ́n jókòó lórí ẹ̀ tí ó gbé wọn lọ, tí ó gbé wọn bọ̀. So ó ní tí wọ́n wí tó bá ti tásìkò tán fẹ́ lọ. Tán bá ti wí, kíní ó gbé wọn, lílọ yá. Tán bá sì ṣetán nípàdé tí wọ́n fẹ́ kúrò, ó tún ní tí wọ́n tún wí. Tán bá ti wí, ilé yá nù. So nínú ìpàdé wọn, Sátánì tó máa wá síbẹ̀ yìí tóun kì í ṣọmọ ènìyàn tó jàǹjọ̀nú yìí, ó máa kó àwọn kankan dání. Lára tí ó kó dání náà ni ọtí tí ó fún ẹnìkọ̀ọ̀kan wọn mu, àkàrà tí wọ́n jẹ, ẹran tí ó pín fún wọn. Ẹran yẹn wá lè jẹ́ ẹran ènìyàn, so ó sì lè jẹ́ tẹranko náà, yóò pín fún wọn tí wọ́n ó jẹ. Tí Sátánì yìí bá fẹ́ wọlé sípàdé, àwọ̀ oríṣiríṣi ló máa ń bá wá. Ìgbà míì ó lè wá láwọ̀ ẹranko, so ó lè wá láwọ̀ gàlà, ó lè wá láwọ̀ ajá, ó lè wá láwọ̀ ìmọ̀dò, ìyẹn ẹlẹ́dẹ̀ igbó, ó lè wá bẹ́ẹ̀. Ó sì lè wá ní àwòrán ara rẹ̀ gangan, èyí tí ó fẹ́ jọ yóò rìn bí èèyàn, ṣùgbọ́n yóò nírù, ojú rẹ̀ á pọ́n bí ẹ̀ṣẹ́ náà. Àwòrán tiẹ̀ gangan nìyẹn. Èékánná rẹ̀ bíi tẹranko, so á sì ní irun lára. Tán bá dé pàdé, á bi wọ́n léèrè ta ló ní ọ̀rọ̀ tó fẹ́ sọ, bíi kéèsì tó fẹ́ kán bá yanjú. Ẹlòmíì ó lè ní àwọn fẹ́ pa lágbájá báyìí, wọ́n á jìjọ pawọ́pọ̀, wọ́n jọ pa. So ìgbà míì ìmí àti mọ ṣìgìdì
á gbé dání wá, ṣìgìdì tó gbé wá yẹn á ti fún lórúkọ. Wọ́n á bi léèrè pé ta ló gbé dání yìí, á dárúkọ ẹni yẹn. Ó lè ní Kàrímù ọmọ Anata ni lòun mú wá yìí, ṣìgìdì ní o, ọmọlángídí tàbí bèbí ni ó gbé dání wá. Àmórúkọ ẹni tó fẹ́ fi nǹkan yẹn ṣe láburú ni wọ́n pè, yóò máa wá gbé fún ẹnì kọ̀ọ̀kan wọn ní kọ̀ọ̀kan. Títí ẹnì kejì bá ti gbà á sọ pé Kàrímù ọmọ Anata ìwọ lòun gbé dání o, ìmí náà gbà wọ́n á máa pè lórúkọ yẹn. Tán bá ti gbà yíká, Sátánì yóò wá gbà. So òun ni wàá pàṣẹ ní tán fẹ́ kó ṣe ẹni yẹn, bóyá wọ́n fẹ́ kó kú ni, wọ́n ní tó bá yẹ pé wọ́n fẹ́ kó ṣàárẹ̀ náà ni, yóò pàṣẹ yẹn sára nǹkan yẹn lẹ́yìn tí wọ́n ti wẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí wọ́n fi wẹ̀ nǹkan nínú pàdé. So ó parí nù, kọ́lọ̀ má mú wa, kọ́lọ̀ má fi wá lé wọn lọ́wọ́ mú. Ìwọ́nú ìdarapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ wọ̀nyí kò ní ṣe pẹ̀lú age, kò sẹ́ni tí ò lè wọ́ bẹ̀. Ọ̀pọ̀ ìgbà ló ṣe pé ẹlòmíì rí ibẹ̀ wọ̀ látara òbí rẹ̀. Àwọn tó bá fẹ́ kú nínú wọn tó fẹ́ jáde láyé, ó gbọ́dọ̀ fa ẹnìkan kalẹ̀ nínú ọmọ tàbí ọmọ ọmọ tàbí ọmọ 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 tí ó fi kalẹ̀ sáàrin ìpàdé kóhun tó máa lọ. So àti darapọ̀ mọ́ wọn kì í ṣe nǹkan tó easy. Ìyẹn kò lè kú gìrì kókò jí lọ́dọ̀ kan kó lóun fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ àjẹ́, kò easy bẹ́ẹ̀. Ọ̀nà tó ń gbà máa ń wá zilizala lákọ́kọ́, ọ̀nà pé kí ẹnìkan tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kó mú yẹn wọbẹ̀, bóyá ọmọ rẹ̀ ló mú wọlé ni tàbọ̀ rẹ̀ rẹ̀ tàbọ̀ ọmọ ọmọ. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni pé kí ṣàítánù, kí àǹjọ̀nú gangan kó fún ara rẹ̀, kó tázọ̀ ara, kó hàn, kó fara hàn ènìyàn fún ara rẹ̀ pé ìwọ lágbájá yìí mo fẹ́ kó darapọ̀ mọ́ àwọn ọmọ lẹ́yìn mi, ta ẹ̀mí rẹ fún mi tí ó béèrè nu, gbé ẹ̀mí rẹ ta. Tó bá ti ta ẹ̀mí rẹ fún mi, gbogbo ohun tó bá fẹ́ yóò máa ṣe. Tó bá fẹ́ kí nǹkan ó ṣe, nǹkan yóò ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹlòmíì sì wà tó yẹ pé owó ni ó promise rẹ̀ pé tó bá lè ta ẹ̀mí ara rẹ kó di ọmọ lẹ́yìn mi, kájọ máa ṣe, ń fún ọ lówó. Tó bá sì ti gbà, lẹ́sẹ̀kẹsẹ̀ ní Sátánì yóò gbé owó lé lọ́wọ́ pé gbà owó ni, owó tí ò lè ná, owó tí tó yẹ pé àárín ọdún kan ti tán ni yóò gbé lé lọ́wọ́. So àwọn ìpàdé wọn náà lára tí wọ́n tún máa ń ṣe ń bẹ̀, wọ́n á jó. Irúfẹ́ tí máa ń wò nínú fíìmù yẹn òdodo ni. Wọ́n á kọrin, wọ́n á jó, wọ́n á lùlù tàbí kán fún piano. Sátánì ni ó gbé dání wá. So gbogbo àwọn nǹkan tí wọ́n lò ní irinṣẹ́ àwọn àǹjọ̀nú ni ó kó kalẹ̀ tí wọ́n fi lùlù, tí wọ́n fi jó. Ó wà lè jẹ́ lára wọn ni ó máa kọrin tí gbogbo àwọn tó kù tí ó máa gbé. So mo tún sọ bákan náà ni pé wọ́n máa ń ní division of labour láàrin wọn. Wọ́n máa ń pín iṣẹ́. Ìmí wà ó lè jẹ́ pé ìǹkí a pé kó máa mú àwọn ọkùnrin tí ojú wọn kì í gbébì kan, kó máa mú wọn. Àwọn ọkùnrin tó yẹ pé wọ́n rélé pàjẹ́. Ìmí wà tó yẹ pé dìpámẹ́ǹtì tí wọ́n fòun sínú yóò wà rẹwà, yóò ṣe yòyò débi pé èyíkéyìí ọkùnrin tó bá rí yóò máa hùn. Ìmí wà tó ṣe pé ní wọ́n á fi sí ìcháàjì pé ẹranko àdúgbò máa pa wọ́n. Ìmí wà wọ́n á fi sí ìcháàjì kó máa fàárẹ̀ ṣe àwọn ènìyàn tàbí kó pààyàn. Ìmí wà wọ́n á fi sí ìcháàjì obìnrin tó lóyún tàbí obìnrin tó ń tọ́mọ lọ́wọ́ kó máa dà wọ́n láàmú, tàbí pé kán de oyún mọ́yàn nú kó má rọmọ bí, tàbí kéèyàn má ròyún ní. Kálukú wọn ló máa ń ní fìdí tiẹ̀. So ló fi jẹ́ pé tíṣẹ́ bá délẹ̀ wọ́n gbé wá sípàdé, ẹni tí nǹkan yẹn bá jọmọ́ fìdí ẹ̀ yóò gbá nǹkan yẹn mú tí ó sì lọ lè ṣe é. Lára àwọn èèmọ̀ tó tún ṣẹlẹ̀ ni pé tí wọ́n bá kú tán